Africa Content TV. Ẹ kú àbọ̀ sí African Content TV, ibi tí a ti ń mú ìròyìn tó gbajúgbajà àti àwọn olórin tó gbajúgbajà àti ayẹyẹ tó gbajúgbajà wá fún yín. Ẹ̀yin tẹ́ bá ṣe ń join wa, ẹ darapọ̀ mọ́ wa láti subscribe, ẹ tẹ notification láti máa rí new update wa. Ǹjẹ́ ó dára kí a lérò lẹ́yìn? Ẹ wo bí àwọn èèyàn ṣe múra gbágbágbá ní Muritala Airport tí wọ́n sì ń dúró de Asiwaju Bola Ahmed Tinubu nílẹ̀ Èkó ti Muritala Airport, tí ọ̀gọ̀rọ̀ èèyàn sì túyáyà láti pàdé Asiwaju Bola Ahmed Tinubu tó ń gbégbá ìbò láti di ààrẹ orílẹ̀-èdè ní ọdún tó ń bọ̀. Látìgbà tí Bola Ahmed Tinubu ti gba àsíá dídé joyè fún ẹgbẹ́ APC, èyí ni ìgbà àkọ́kọ́ tí ó kọ́kọ́ wá sí Èkó. Òun làwọn èèyàn lẹ́gbẹ́lẹ́gbẹ́, lọ́gbàlọ́gbà, ọ̀rẹ́, ẹbí, ojúlùmọ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ APC ti túyáyà jáde láti pàdé Bola Ahmed Tinubu. Èèyàn rere, èmi ló kàn. Ẹ máa bá wa ká lọ bí ètò náà ṣe lọ. We are going to start new journey now as a beneficiary. Àṣẹ ìṣe kì í ṣe nǹkan dáadáa lọ́wọ́ máa jẹ́ omi òrùṣàlẹ̀ tó máa ń fa àwọn gómìnà yẹlò rẹ̀ tó dára. Àṣẹ ọlọ́run afọkùn ìbàlẹ̀. Àṣẹ àríbájú ṣe wà á gbó wà á tọ́ àfọ́pá èyí ló sọ lálẹ́ àná àfọwọ́tẹ̀kọ́ ọlá lọ́jọ́ ọlọ́run ní sọ́kùnrin láti kó ní káwọn bá ṣe ṣẹ́gun ọ̀dá ìyẹn ló kù láti.